torí ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ fà wọ channel mi yìí ẹ subscribe fún channel mi tí ẹ ti subscribe ẹ máa rí ìròyìn mi tuntun bọ̀ papọ̀ tó tún jọmọ́ Yorùbá Nation èmi ò mú ọkọ́ni kọ́ ọ̀rọ̀ ọmọ ẹ máa subscribe fún channel mi. ìròyìn ló dé fún yín láti lè ṣe Ọ̀dàṣà Comedy TV Ọ̀tẹ̀. Mo fẹ́ jẹ́ kí ẹ bá mi subscribe tá a tó máa lọ nípa iléeṣẹ́ rédíò tó ẹsẹ̀ gbajúgbajà nílùú Ọ̀tẹ̀ lọ́dọ̀ Master Babas Comedy TV ìròyìn tí wá kọ́kọ́ tẹ̀ wá lọ́wọ́ níbi tó ti múlò tún kan wá ń pa Yorùbá Nation táwọn wa ó máa tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú ògbọ́dọ̀ ìyà tí ń jọmọ Nàìjíríà àbájọjọ àmọ́ nàfẹ́ ń kígbe Yorùbá Nation yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé òmìnira ni tó pàwọn náà ti gbà nígbà tí ìyàwó náà fọ̀rọ̀ léegi pò àwọn náà wá ṣe tá àti gba ti Yorùbá tí à ń sọ yìí ó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ó ti gbà sẹ́yìn tó jẹ́ pé ó ti wà rí tẹ́lẹ̀ kó jẹ́ pé àìsèbá gbà ó ti wà tẹ́lẹ̀ ni ṣe báwọn èèbó ló fi pa mú wa jọ ìpapọ̀ àmọ́ nísìnyí àwọn náà wá ní àwọn náà ti ṣe tá àti dá wà Yorùbá ti ṣe ó ti ṣe tá àti pínyà ẹ̀yin tẹ̀ wá lókè kó ẹ máa bọ̀ wá tí Yorùbá Nation ó tó wáyé o ẹ máa bọ̀ wá tó bá ti wáyé tán ẹ lè mẹ́kẹ̀ ẹ̀ mọ́ o ẹ fẹ́ kan sí ọ̀hún ẹ wá subscribe sí ìròyìn yìí ẹ subscribe sí channel yìí tó rẹ. ọmọ Yorùbá àtúntò ti dé o ẹ subscribe fún channel mi ẹ subscribe tó rọ lọ ẹ subscribe fún channel mi tẹ́ bá ti subscribe ẹ máa tún rí notification ìdá tó bá gbé jáde ẹ subscribe.